sọ láṣàlẹ̀ yìí àti ẹ̀fẹ̀ kọ́ rí ètò ẹlẹ́ mi ò fẹ́ kó pẹ́ púpọ̀ rárá torí wípé mo fẹ́ ṣe níwọ̀nba náà ni wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá torí mo gbàgbọ́ wípé ó di dandan bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation máa wá sí ìmúṣẹ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation máa wá sí ìmúṣẹ ní agbára Ọlọ́run àwọn èèyàn yìí dúró nídúró wípé òkùnbi tá a fẹ́ gbà ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run tó wàá gbà Elédùmarè tó wàá gbà agbára Ọlọ́run tó wàá gbà tí ò ní ní wá lára Ọlọ́run á gbà wá lọ́wọ́ àwọn alágbára tó ń fagbára yọ ọmọ Ọlọ́run lẹ́nu kí nìdí ẹ̀ sì túmọ̀ ní wípé ṣe mọ̀ wípé ẹni tó bá máa jẹ ogún kógún ìtọ̀kítọ̀ òun ni wọ́n máa ń pa ó yà mí lẹ́nu nígbà tí mo ń gbọ́ àwọn ọ̀tàn burúkú kan tí àáfàá wa kan ń pa à ń jèkuru kó tán ẹ̀tún gbọ̀nwọ́ ẹ̀ báyìí gbọ̀nwọ́ ẹ̀ sáwo bí àṣà bàbá mi kan ní bàbá pé ká jèkuru ọ̀ràn kò tán lábọ́ àwọn òpònú ènìyàn tó má gbọ̀nwọ́ rẹ̀ sáwo tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ à ń kì í à ń sà ẹ̀yin wèrè ilé ẹ̀mẹ́ni tó kú kí ló dé kí ni ìṣòro ayé yín pẹ̀lú tàn burúkú tẹ̀ ń pa káàkiri ṣùgbọ́n mi ò lè bá yín wí gbogbo ẹ̀dá tó bá máa jẹ ogún kógún báyìí ìtànkítàn tí ò tọ́ sí báyìí ló máa pa lójoojúmọ́ kí ni ìdí tí mo fi ń sọ ọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ múra ṣé ẹ rí àwọn àdàmọ̀dì Yorùbá àwọn ọmọ àlè tí wọ́n fàtọ̀ àtọ̀ màálù tí wọ́n fi bí wọ́n ti ń pa àwọn ọ̀tàn kan tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí àwa náà bá wá lọ dúró nídúró pé wọ́n kàn ń sọ tẹnu wọn ni ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbàgbé pé àwọn ará bíi ní mission nínú ara mission wọn dẹ̀ ní nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìwà ìkà tí wọ́n ń hù lọ́wọ́lọ́wọ́ ìwà ìbàjẹ́ tí wọ́n ń hù lọ́wọ́lọ́wọ́ ìwà ta ló máa mú mi ìwà kò sẹ́ni tó fẹ́ yẹ̀ mí lọ́wọ́ wò tí wọ́n ń hù lọ́wọ́lọ́wọ́ ṣé ẹ mọ̀ wípé bí ajá bá lẹ́ni lẹ́yìn àwọn bàbá ní á pọ̀ bọ̀ á tún pò du ọ̀yà pàápàá tó bá lẹ́ni lẹ́yìn sọ̀rọ̀ mi yẹn yé yín nítorí wípé àwọn ará bíi rẹ̀ ní fọwọ́ sọ̀yà fún wọn wọ́n rẹ́ni dúró tì wọ́n káti ẹ̀ tó lọ bẹ̀ yẹn nínú mo gbọ́ ọ̀rọ̀ kan bí ọ̀sẹ̀ méjì ń sìn ó yà mí lẹ́nu púpọ̀ ní ìgbà tí Fúlàní bá wọnú oko tó lọ bá àwọn èèyàn tó lọ ká olóko mọ́ko tí wọ́n ń ṣá wọn ní ṣàkúṣà tí wọ́n ń pa wọ́n nípakúpa tó wá lọ bá ẹnìkan lóko tiẹ̀ tó wá dìjà ẹ má kẹran jẹ kó mi tó dé èṣù tó di rántó tí wọ́n yà dátì káyìn ìwà wò pé kí ni mo lè fi dìfẹ́ǹdì ara mi tó dúró tóun náà bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú wọn tọ́jọ́ jà tọwọ́ tiẹ̀ tọ́lọ́run wá pé kọ́wọ́ tiẹ̀ ju tẹ́niyẹn lọ tí Fúlàní yẹn wá kú ṣùgbọ́n wá yà mí lẹ́nu pé mo gbọ́ wípé adájọ́ òpònú kan dá ẹjọ́ yẹn wípé kí wọ́n lọ yẹgi pa ẹni yẹn ẹjọ́ ṣé ní ìsìn ojú wọn ò fọ́ etí wọn ò di nígbà tí àwọn Fúlàní lọ káwọn ẹni ẹlẹ́ni mọ́nú ilé tó ń lọ ṣáwọn ìṣàkóso tó ń pa wọ́n nípa pa wọn sọ fẹ́ ní ìgbọ́ nǹkan kan pé gọ́ọ̀mẹ̀ntì sọ nǹkan kan pa ẹ̀ láti jọ́ tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ bí wọ́n ṣe dé lóru yẹn káwọn ọmọ Yorùbá yẹn náà tètè tají kí wọ́n gbógun tì wọ́n kán pa wọ́n ẹ̀tún ní kán lọ pa àwọn ẹni ẹlẹ́ni ẹjọ́ ṣé bá a ṣe fẹ́ máa bá lọ lórílẹ̀‐èdè Nàìjíríà náà rẹ̀ ṣé orílẹ̀‐èdè tó yẹ kí ènìyàn gidi gbé òun láwa yìí ṣá orílẹ̀‐èdè tí ò sí òfin wà ṣùgbọ́n wọn ò lo òfin kò ṣe yẹ kí wọ́n lò ẹ̀yin lẹ ní ènìyàn kan gbọdọ̀ pa ẹnìkan ṣùgbọ́n àwọn kan dẹ̀ wàá dìde wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn kan rí nǹkan kan ṣe sí tí Fúlàní bá wọnú oko tó bá pààyàn tó bà gbogbo nǹkan èèyàn jẹ́ tán bá dé police station lẹ́yìn pé wọ́n máa ní wọ́n fẹ́ nìyẹn ní token money lè mọ ibi tọ́rọ̀ yẹn máa wọlé sí mọ́ ṣùgbọ́n tó bá jọmọ Yorùbá ló dìde ló fìyà jẹ Fúlàní wọ́n máa dìde lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí fìyà jẹ ẹni yẹn ẹ ti ẹ̀ níbi tó lóko tún wà tí wọ́n yàn jẹ tán tó tún jẹ́ pé wọ́n tún kí olóko yẹn mọ́lẹ̀ lórí ẹ̀tọ́ ẹ̀ wọ́n tún tì mọ́lé ẹjọ́ ṣé bá ṣe fẹ́ máa bá a lọ náà rí ṣá wọ́n wá dìde báyìí ní ìsìn àwọn alákatakí tí òpònú awífun mẹ́rẹ̀ afọ́fún gbému wọ́n wá ń pa àwọn ọ̀tàn tí ò mú ọpọlọ dání bóyá bọ́n tiẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn bóyá orí wọn ò pé ní torí ọ̀rọ̀ yẹn ò yé èmi mo wá fẹ́ kí gbogbo wa mo fẹ́ kájọ sọ̀rọ̀ lórí ẹ̀ ohun tó bá ń ṣẹlẹ̀ ẹ bá mi ẹ̀yin gan gbogbo èròǹgbà yín nígbà tẹ́ ẹ bá wo program yìí tán ẹ fi sínú comment section kájọ fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lórí ẹ̀ torí nígbà tí wọ́n jókòó tí wọ́n ń pa àwọn ọ̀tàn tí ò sí ń lé wọ́n rẹ́dì láti wí pé by fire by force Ìlọrin àwọn làwọn ní Ìwó náà ní ìsìn Mọ́fítì àti Olúwo tí ń fi Ìwó náà tọrọ fún wọn torí wọ́n ti ń pàtàn pé Ìwó náà Fúlàní ló ní Mọ́fítì náà akótọ́ bánu ó ń sọ̀rọ̀ játíjátí bí ẹni tọ́pọ̀lọ ẹ̀ ti yí mẹ́rẹ̀ ṣùgbọ́n ìyẹn àbọ̀ àbáṣe lọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ tí mo gbọ́ náà mo fẹ́ kí gbogbo wa kájọ fetí gbéyàwó ọ̀rọ̀ káwá wo ibi tó fẹ́ tó bọ́ sí
lára gbogbo wa. Kí gbogbo wa jọ gbọ́, mo fẹ́ ká jọ gbọ́. Mo fẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ yẹn, ká jọ yànnàná ẹ̀. Ẹja yàwó ẹja lọ tó bá ya tó bá lọ kí ló lè dá dúró sí ìgbésí ayé ẹ̀. Àwọn ọ̀tá tí wọ́n ń gbé ṣé ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ? Ó ní à ń sọ pé ẹjẹ́ àyà o, ẹjẹ́ àlọ́ o. Ó ní tá a bá lọ tá a bá dá dúró náà, ó ní kí la lè dá dúró ṣe. Bí ọpọlọ dúdú, ọpọlọ kúkú ẹ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn. Ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní kéèyàn ní làákàyè, ọ̀tọ̀ ní kéèyàn mọ̀ bí èèyàn ṣe ń rorí, bí èèyàn ṣe ń ronú láti fi gbé ọ̀rọ̀ jáde. Bí ọpọlọ wọn ṣe rí gẹ́gẹ́ bí àgbàlagbà, ọpọlọ ẹja ló wà lórí wọn. Ẹ máa gbọ́ o. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa, kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa. Ìlọrin ilẹ̀ Yorùbá irúgbó Ìlọrin ṣe jẹ́lẹ̀ Yorùbá. Àáfà ilẹ̀ Yorùbá ní Ìlọrin o, nítorí pé àwọn Yorùbá ni wọ́n. Ó ní amúkárí tán, ó ní wọ́n sọ wípé ilẹ̀ Yorùbá ní Ìlọrin. Ó ní níbo, ó ń bi wá léèrè. Ṣùgbọ́n inú mi dùn pé bàbá wa lọ́pọlọ pípé kan wà ńbẹ̀, wọ́n fún wọn lésì. Ó ní níbo, wọ́n sọ pé amúkárí tán wọ́n ní ilẹ̀ Yorùbá ní Ìlọrin. Ó wá ń bi wá léèrè pé níbo ni ilẹ̀ Yorùbá ti bá jẹ́ ìlú Ìlọrin. Bàbá wa ń fún lésì, ẹ máa gbọ́. Àwọn Yorùbá ni wọ́n tẹ ibẹ̀ dó. Ọkùnrin jagunjagun Ọ̀yọ́ kan tí wọ́n ń pè ní Ládìrín ló tẹ ìlú náà dó, nítorí pé níbẹ̀ òkúta ńlá kan wà tó ti máa ń lọ idà àti àdá rẹ̀. Àwọn jagunjagun ẹgbẹ́ rẹ̀ àtàwọn ọmọ ogun rẹ̀ a sì máa dúró níbẹ̀ láti lọ àdá àti irin ìjà tiwọn náà. Ibi tí wọ́n ti ń lọ irin yìí ni wọ́n ń pè ní Ìlọrin. Nígbà tí ààyè wà níbẹ̀ dáadáa, Ládìrín pa àgọ́ síbẹ̀, àwọn ẹlẹgbẹ́ rẹ̀ sì ń dúró tì í níbẹ̀. Àgọ́ kékeré ọjọ́ náà ló sì padà di ìlú Ìlọrin. Bí àáfàá bá ní ìtumọ̀ orúkọ Ìlọrin míì tó jẹ́ ti èdè Fúlàní, wọ́n jẹ́ ká gbọ́. bá ṣàjẹ́ Fúlàní lórí ìlú, wọ́n á sàsọ ibẹ̀ lórúkọ tiwọn. Kí lorúkọ tí Fúlàní fún Ìlọrin o? Àmọ́ náà kọ́ ti kì í ṣe ilẹ̀ Aláàfin. A lè wá Ìlọrin nítorí tó súnmọ́ ìtòsí ilẹ̀ Yorùbá kẹ́yìn kíkà tó máa sọ Yorùbá. Ṣé ń gbọ́? Ó ní kì í ṣe ilẹ̀ Aláàfin ní Ìlọrin. Ṣé ń gbọ́ òpònú ayé fún mẹ́rẹ̀? Ṣé ń gbọ́? Ṣé ẹ wá ń gbọ́ àwọn dìdìrín àwọn ọmọ àlè ẹgbẹ́ ẹ̀ bí wọ́n ṣe ń hèlè ẹ̀ lórí ìtàn irọ́ àrònúsọ àròrísọ ọ̀rọ̀ tó ń sọ. Ẹ máa gbọ́ o. Sọ Yorùbá àmọ́ kì í ṣe ilẹ̀ Yorùbá, kò sínú ilẹ̀ Aláàfin. Ìyẹn Ìlọrin o. Àṣìṣe àti àṣìsọ ọ̀rọ̀ pátá ni ilé ìyá àfà. Ó kò ṣe ìwádìí ìtàn ni. Àṣìṣe tó wà níbẹ̀ ni pé níṣe ló rò pé ibi tí wọ́n ń pè ní Ọ̀yọ́ báyìí ní Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń wí. Ọkùnrin yìí ò mọ ìtàn Ọ̀yọ́ ilé tí wọ́n ń pè ní Ọ̀yọ́ Kàtúngà. Ọ̀yọ́ Kàtúngà ni wọ́n ń pè Ọ̀yọ́. Níbẹ̀ ni wọ́n wà láti bí ọdún 1000 AD, ìyẹn bí ẹgbẹ̀rún kan ọdún sẹ́yìn, títí di bí ọdún 1839 láyé Aláàfin Àtìbà, nígbà tí ogun lé wọn níbẹ̀ wá sí Ọ̀yọ́ tuntun tí wọ́n wà yìí. Ọ̀yọ́ ilé yìí ló pààlà pẹ̀lú àwọn Nupe ní ìpínlẹ̀ Niger báyìí. Ọ̀yọ́ ilé yìí ló fẹ̀yìntì odò Ọya tí wọ́n ń pè ní River Niger. Èyí túmọ̀ sí pé bí èèyàn bá ń ti ilẹ̀ Haúsá bọ̀, Ọ̀yọ́ ni yóò kọ́kọ́ kàn, tí yóò dé ibi tó ń jẹ́ Jẹ́bà lónìí, tí yóò kọjá àwọn ìlú bíi Ṣàárẹ̀ kó tó wá gúnlẹ̀ sí Ìlọrin. Ohun tó fà á nìyí tó fi jẹ́ láti River Niger títí tó fi dé Dahomey ní Kútọ̀nù báyìí, àwọn ìlú tó wà lábẹ́ Aláàfin ni. Ṣé ìlú Aláàfin? Bẹ́ẹ̀ni, ìlú Aláàfin. Kì í ṣe ilẹ̀ Aláàfin. Ṣé ń gbọ́ ọmọ àlè Ṣàárẹ̀ àbí baba yẹlẹyẹlẹ bí àṣà àwọn abájọ táwọn bàbá wa máa ń pòwe yẹn gbà yẹn látijọ́? Wọ́n á ní ọmọ àlè Ṣàárẹ̀ àbí baba yẹlẹyẹlẹ. Ṣé ń gbọ́? A lè wá Ìlọrin nítorí tó súnmọ́ ìtòsí ilẹ̀ Yorùbá kẹ́yìn kíkà tó máa sọ Yorùbá. Àmọ́ kì í ṣe ilẹ̀ Yorùbá, kò sínú ilẹ̀ Aláàfin. Àwọn ilẹ̀ k'Aláàfin gba ìṣákọ́lẹ̀ gbogbo olórúkọ níjọ́ tó pé 200 èyí tó lé lórí ẹ̀ ní 100 èjìlélórúgba ọ̀tàlélórúgba. Kò sí irú irọ́ tó burú ju eléyìí lọ. Kò sí ibì kankan ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní orúkọ tí àáfàá yìí dá. Àhesọ tí àáfàá ń sọ níbí ní ọ̀rọ̀ tí àwọn bàbá wa ń wí pé 100 òrìṣà ló wà nílẹ̀ Yorùbá. Ohun tí àáfàá gbọ́ tó fi ń júwe ohun tí kò mọ̀ rárá rèé. 100 ìlú wo ló ń jẹ́ bẹ́ẹ̀? Apá ibo ló wà? Rárá o. Ẹ̀rìnlélógba níṣẹ́ ẹ̀rìnlé. Ẹ̀rìnlénígba kọ́, ẹ̀jọ̀lénígba ni. Ó kọ̀ pé gbogbo àwọn èèyàn náà ni Ẹ̀rìnmọ̀jé ọmọ Sàájà, Ẹlẹ́rìnmọ̀sà ọmọ Ewé Ládọ́gba, àti pé bí Ẹ̀rìnlé ti wà ní Ẹ̀rìn Ọ̀ṣun wà, tí Ẹ̀rìn Ìjẹ̀ṣà wà, tí Ẹ̀rìnmọ́ wà, ìran kan náà ni gbogbo wọn. Gbogbo wọn ni wọ́n sọ ìṣákọ́lẹ̀ f'Aláàfin. Ìlọrin ò sí ńbẹ̀.
bẹ́ẹ̀ ni Aláàfin kò lè gba ìṣákọ́lẹ̀ nílọrin nígbà tó jẹ́ ọmọ Ọ̀yọ́ ni gbogbo àwọn tí wọ́n sì wà níbẹ̀ ọmọ Ọ̀yọ́ ni wọ́n Aláàfin yóò wá ṣe máa gba ìṣákọ́lẹ̀ lọ́wọ́ ara ẹ̀. ilẹ̀ Ìlọrin yóò sí bẹ́ẹ̀ sọ ilẹ̀ Ìlọrin yìí ṣe ilẹ̀ Yorùbá. ilẹ̀ Yorùbá ni nítorí lẹ́yìn tí Ládìrín tẹ̀ náà ló ní bíi 1600 òun jẹ baálẹ̀ ibẹ̀ títí lẹ́yìn tó kú ọmọ ẹ̀ tó ń jẹ́ Pàṣínjẹ lẹ́yìn náà ni Alùgbín tún jẹ ìyẹn ọmọ Pàṣín kí wọ́n tó bí Àfọ̀njá rárá ohun tó mú Àfọ̀njá gbajúmọ̀ ju àwọn bàbá ẹ̀ ni pé òun jẹ́ jagunjagun ńlá ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún gbogbo ilẹ̀ Yorùbá tó sì bá Aláàfin Àwùlẹ̀ jà ní gbogbo àsìkò yìí kò sí Fúlàní ẹyẹ kan báyìí nílùú Ìlọrin. geographical kìíní tó location tó bá pín wa sí under River Niger omi ni pé nítorí gbogbo tó ń lẹ River Niger láti River Niger Yorùbá ó jẹ́ ní Oòduà. rárá kì í ṣe geographical location ló pín Ìlọrin mọ́ ilẹ̀ Yorùbá láti ọjọ́ tí wọ́n ti dá Ìlọrin sílẹ̀ ló ti jẹ́ abúlé Ọ̀yọ́ nítorí àwọn ará Ọ̀yọ́ ló dá a sílẹ̀ ẹ sọ fún àfáà yìí kó wo àwọn ìlú tó yí Ìlọrin ká bí wọ́n bá kọjú síwájú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń lọ bí wọ́n bá rìn sósì ọ̀nà Ọgbọ́mọ Àjàṣẹ́ Ìpó títí wọ Èkìtì ni wọ́n ń lọ bí wọ́n bá rìn sẹ́yìn Sàárẹ́ Jẹ́bà àti Ọ̀yọ́ Ilé ni wọ́n ń lọ bí wọ́n sì rìn gba ọwọ́ ọ̀tún Ṣakí àti àwọn ìlú tó wà lágbègbè náà ni wọ́n á já sí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àfáà pé báwo ni Fúlàní ṣe wá fògìjà láti Sókótó tí wọ́n fò gbogbo ilẹ̀ Yorùbá ìdá àti ilẹ̀ Tápà tí wọ́n wá já sí Ìlọrin o. gbogbo ilẹ̀ Yorùbá tó wá sí Ìlọrin tó tẹ̀lé Ṣẹ́wà Álímì wá bí Ajíkòbí tó tẹ̀lé Ṣẹ́wà Álímì wá láti Ṣẹ́yìn. ó tiẹ̀ dáa tí ọkùnrin yìí mọ̀ pé ẹsẹ̀ ní Ṣéhù Álímì fi dé Ìlọrin kì í ṣe orí yẹn pé àlejò ni nílùú Ìlọrin nígbà tí Álímì dé Ìlọrin ṣé bí àwọn kan ló bá níbẹ̀ àwọn kan ni wọ́n fún un ní ilẹ̀ pé níbí yìí ni kó máa gbé tàbí wọn kò sọ ìtàn fún àáfàá pé Gàá ní Kúọ́ ni Álímì wà kí Àfọ̀njá tó mú wá sáàrin ìlú Ìlọrin àti pé Álímù Fúlàní tí àáfàá ń sọ yìí gbogbo Fúlàní pátá tí wọ́n wà ní Nàìjíríà ọdún 1804 ni Usman Dan Fodio kó wọn dé sí Sókótó báwo wá ní ẹni tí bàbá wọn àgbà kó dé Sókótó ní 1804 yóò ṣe di ọ̀gá lórí ẹni tó ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé gbogbo Yorùbá lórí láti bí ọdún 1789 nígbà tí Álímì kò tí ì mọ̀ pé àwọn ń bọ̀ nílẹ̀ Yorùbá rárá. àwa yìí àwọn ti ẹ̀fọ́ àwọn ìpìlẹ̀ tí wọ́n gbá bàtà àwọn gbogbo wọn lọ́la Ọ̀yọ́ náà ti wá. ó mà ṣe o kí irú ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu àáfàá àti olùkọ́ni kì í ṣe ohun tó dára rárá báwo lèèyàn yóò ṣe fọwọ́ sí ìwé bàbá nítorí kíni ṣé nítorí oúnjẹ ayé yìí àbí nítorí ká lè jẹ́ èèyàn náà ni àbí kíni. ilé Ṣẹ́wà Álímì làwọn tẹ̀lé wá àtòkò wọn sá padà lọ ẹgbẹ́ wọn ní ọba aládé ó wù wá ó tẹ́ wa lọ́rùn. ṣé ìgbọ́rọ̀ òkú tí bàbá yìí sọ máa ṣe àwọn ọmọ àlè àárín ìwà yìí Ọlọ́run á máa bá wa mú wọn so ó ní àwọn bàbá àwọn wọn tẹ̀lé Ṣéhù Álímì wá sí Ìlọrin mẹ́wàá ọmọ Yorùbá lòun gọgọ tó ń pa ìtàn burúkú ìtàn dátidàti jáde lẹ́nu ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ẹjọ́ ẹ̀yin èèyàn mi kí ló dé tala wa ọmọ Yorùbá ṣẹ̀ Ọlọ́run máa ṣàánú wa máa bàbá méjì burúkú kúrò lórí wa ó jẹ́ Yorùbá náà ló tún máa tako Yorùbá ẹgbẹ́ ọ̀rọ̀ yìí dàbí ẹni pé kò yé mi ẹ jẹ́ n tún gbọ́ ná àárín yẹn mo fẹ́ tún gbọ́. sọ̀bí ó sì ṣe máa tẹ́ wa lọ́rùn lọ́nu nì. rárá o àáfà Ọlọ́run kò sí lẹ́yìn alábòsí Ọlọ́run kò sí lẹ́yìn ara ẹni jẹ bí irọ́ bá lọ fún ọgọ́rùn-ún ọdún ọjọ́ ń bọ̀ tí òtítọ́ yóò lè bá òtítọ́ yóò lé àwọn Fúlàní díẹ̀ tó ń fi ọ̀rọ̀ ẹ̀sìn irọ́ àti ẹ̀tàn rí àwọn Yorùbá tó ní ìlú Ìlọrin jẹba àfi tó bá jẹ́ gbogbo ohun tí ọkùnrin yìí ń sọ yìí òdodo ẹyọ kan ṣoṣo báyìí wà níbẹ̀ ẹ sọ pé kí àáfàá yìí mú àwọn ìwé tó ti rí ìtàn tó ń sọ yìí jáde wá gbogbo eléyìí tí àwa ń sọ yìí ẹ ó rí wọn nínú àwọn ìwé bíi Narratives of Travels and Discoveries of Northern and Central Africa tí Hugh Clapperton kọ ní ọdún 1828 Early Traditions of the Yoruba and the Kings of Yoruba tí Bishop Ajayi Crowther kọ ní 1843 The History of the Yorubas tí Samuel Johnson kọ ní ọdún 1929 The History of Nigeria tí Alan Burns kọ ní 1929 The Origin of the Yoruba tí Saburi Bi Obaku kọ ní 1955 The Northern Tribes of Nigeria with the report of 1921 census tí C.K. Meek kọ ní 1971 The Making of Northern Nigeria tí Sir Charles Orr kọ ní 1965 àti àwọn ìwé míì lóríṣiríṣi bẹ́ẹ̀. ibi tó ń bá ti ní sí ẹ̀kọ́ mú jáde ká gbọ́. ẹ yé sọ ìtàn tí ẹ ò bá mọ̀ nípa Yorùbá o lóòótọ́ ni Ọlọ́run kì í fẹ́ tójú ọ̀lẹ mú alágbára ṣùgbọ́n tí alágbára bá ṣe fáàrí kí ló yóò gbé. bẹ́ẹ̀ni kò jù bẹ́ẹ̀ lọ ṣé ẹ gbọ́ ìyẹn ni mo ṣe sọ pé àwọn ọmọ Yorùbá nílò láti múra gbogbo ìtàn burúkú ìtàn jàtijàti táwọn olórí burúkú yìí tí wọ́n ń pa ìtàn rádaràda ìtàn tó lè balẹ̀ jẹ́ tó lè bọ̀nà jẹ́ tí wọ́n ń pa ọ̀rọ̀ wọn sú mi
èmi ò mọ bí ọmọ Yorùbá ló ń pìtàn burúkú yìí o Yorùbá ní bàbá yìí gẹ́gẹ́ bí ìtàn tóun náà tó sọ jáde lẹ́nu pé láti Ọ̀yọ́ àwọn bàbá àwọn tẹ̀lé Álímì wá sí Ìlọrin kò wá wọn kan padà lọ mọ́ wọ́n ṣe wá jókòó tí wọ́n lọ́rùn síbẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ìtàn játíjátí tí bàbá yìí ń sọ ta ló sọ níbo ló ti gbọ́ wọn ní téèyàn bá máa jogún kógún ìtànkítàn ni yóò máa pa ẹ máa gbọ́. ẹ má gbọ́ Christian mọ́. àwọn kọ́ òun kọ́ nìyẹn tí mo fẹ́ lò ń sìn kọ́ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ má bínú o. kí ló ń pè é pẹ̀lú Christmas. irọ́ òun kọ́ òun kọ́ ní mo ṣẹlẹ̀ sí wá rí mo ṣẹlẹ̀ sí wá rí ẹ má bínú o mo tún fẹ́ wo ọ̀rọ̀ wèrè tí mo fi ti tó sọ jáde lẹ́nu tó ń lè lè ṣá tí mo fi ti sọ jáde lẹ́nu. wọ́n kì í wẹ́jẹ́ kí èèyàn tó mọ̀. bó ló tiẹ̀ dẹ̀ wá wà o torí mi fútí náà ó gbẹ́nu gbèkúgbè ó wíwèkúwè ó sọ̀sọ́kúsọ jáde lẹ́nu ó ní pẹ́pẹ́ sí ilẹ̀ Yorùbá kọ́ ni ìlú Ìwó àti ìlú Ìlọrin àáfàá kan tó tẹ̀lé nìkan wá ló ń pìtàn játíjátí ló ń pìtàn rédérédé ẹ jẹ́ kí n wò ẹ má bínú o mo fẹ́ wò bóyá òun lélẹ̀. ìlú ìlú tí mo ti wá. ó ní nílùú òun. nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú orí tẹ̀lé wọn wà láìtàláì ṣé ń sọ Yorùbá. nígbà àwọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá mú wọn tó tẹ̀lé wọn wá láti àṣà. ó ní ìlú òun tóun ti wá ó ní àwọn tó tẹ̀lé Fúlàní wá láti Ìlọrin ló wà nù wọn tí wọ́n ń sọ Yorùbá jáde lẹ́nu àwọn ọmọ àlè àárín wa àwọn ọmọ tán ti fa àtọwọ́rọ́ bẹ́ṣin wọn ṣe ń gbọ́. ṣe Sókótó àwọn ẹlẹ́rìí tí wọ́n mú tọ́gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ẹni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbàgbà mùsùlùmí ní gbogbo eré ẹ̀ òun ló ní àwọn tí wọ́n ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ tí ń tẹ̀rọ ọmọ ogun ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun tàbí rìn ẹ padà mú yọ̀ǹda fún yín abẹ́rẹ́kọ́ jẹ náà ó sì wọ́n lálejò wọ́n ń pè lógun Fúlàní. ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tó tẹnu wèrè jáde ọ̀rọ̀ wèrè látẹnu wèrè ọlọ́pọlọ dúdú ó ní Olúwo àwọn sọ fún wọn wípé nígbà táwọn yẹn ní àwọn tí wọ́n ń gbógun ti Islam ìyẹn ló fi yẹ ká ẹ mọ̀ pé àfi ká yá a múra ohun tó ń bọ̀ yìí dùgbẹ̀dùgbẹ̀ tó ń fì lókè yìí àfi ká múra ó ní wọ́n sọ fún Olúwo wípé àwọn tí wọ́n ń gbógun ti Islam wà létí ọ̀dọ̀ ẹ̀ pé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ níbí Olúwo wá ní kò sí wàhálà àwọn tó bá ń gbógun ti Islam yẹn ó ní kí wọ́n pa wọ́n ó ní kí wọ́n pa wọ́n ṣùgbọ́n kẹ́ẹ̀ tó lọ pa wọ́n ẹ kọ́kọ́ jẹun náà ìyẹn ni mo sọ pé kí la ti fẹ́ ṣe tàwọn ọmọ àlè tó wà láàrin wa ṣùgbọ́n mi mọ̀ pé lágbára Ọlọ́run máa dúró tì wá gbogbo ohun táwa ń rò pé ó le ó ṣòro kò ṣòro níwájú Ọlọ́run tó dá wa torí Ọlọ́run rí wípé àjà sí nǹkan tí kì í ṣe tiwa ẹ̀tọ́ wa gangan là ń béèrè fún a ò jà sí nǹkan oní nǹkan èmi mọ̀ pé Ọlọ́run máa dúró tì wá àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá máa dúró tì wá ó ní nǹkan ò ní jẹ́ kí nǹkan yẹn bàjẹ́ àwọn alálẹ̀ wọ́n máa dìde wọ́n máa dúró tì wá gbogbo ẹni tó ń gbógun tì wá pátá máa dìde ìjà tí wọn ìyẹn la ṣe ń sọ fún gbogbo wa ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ń sùn ẹ jí ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kò dé bá wa tá a dúró lótìtọ́ àwọn Yorùbá ní tí ìrètí pípẹ́ wọn ló máa ń ṣe ọkàn láàárẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹ̀ wá ó pẹ́ tí èèyàn ti ń da obì báyìí tó bá yá ó máa yan tèmi dẹ̀ wàá mọ̀ kókó tí ẹ pẹ̀ mọ́ agbára Ọlọ́run ní ọlá ní oṣù tá a wà yìí tí ààwẹ̀ méjì tó sopọ̀ mọ́ra wọn tá à ń gba ààwẹ̀ ti Islam lọ́wọ́ tá à ń gba ààwẹ̀ Kristẹni lọ́wọ́ gbogbo àdúrà tí gbogbo wa bá ṣe láàrin ìpátá ló máa mú ṣe Ọlọ́run máa fọwọ́ agbára yọ wá kúrò láàrin ìjọba tó ń yọ wá lẹ́nu ìṣẹ̀lẹ̀ tó máa lágbára tó máa ṣẹlẹ̀ tó máa mi Nàìjíríà títì tó máa gbó jìgìjìgìjìgìjìgì tó máa wú tìdítìdì tó máa fàya gbẹrẹgẹdẹ tí Yorùbá nation fi máa jáde láàrin ẹ̀ tó máa dá dúró Ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀ ní kíákíá ní kánkán láìpẹ́ láì jìnnà báwa ṣe fẹ́ nìyẹn táà dé ń sọ fọ́lọ́run ní gbogbo ìgbà Ọlọ́run ṣe fún wa mo wá fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá àtàtà yín ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tòótọ́ ẹ dúró gírí lórí ẹsẹ̀ yín Yorùbá nation no surrender no retreat no surrender ni no going back bẹ́ẹ̀ ni ṣé ẹ rí rálì tó ń bọ̀ lọ́nà tí wọ́n ń fún ìpín ẹ̀ láti bí ìjọ́ mélòó yìí tó ń súnmọ́ wa táwa ń súnmọ́ lágbára Ọlọ́run orí gbogbo yín ò ní gbé sógun orí gbogbo wa ò ní bógun lọ lágbára Ọlọ́run gbogbo ẹni tó bá jáde báyìí
nítorí pé àwọn Yorùbá jẹ́ kó yé wa wọ́n ní gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú èkó báyìí ló máa kó jáde, gbogbo yín lẹ máa lọ rí lẹ máa bọ̀ rí. Gbogbo ẹ̀dá tó bá wà nílé náà tó bá ń fàdúrà ràn yín lọ́wọ́, ogun àtẹ̀yìnjà ò ní jẹ́nikẹ́ni nínú gbogbo wa. Ẹ jáde lógúnlógún, ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ jáde fún rálì yẹn, ẹ jáde fún rálì yẹn, ẹ má jẹ́ ká bẹ̀rù. Kì í ṣe pé a fẹ́ jà, a ò jà, ṣùgbọ́n a fẹ́ jẹ́ kó rí yé gbogbo àgbáńlá ayé ohun tó ń dùn wá, ohun tá a fẹ́ gbà. Nítorí gbogbo ẹ̀rín mi lóòótọ́. Èmi mọ̀ wípé tí a bá bẹ̀rẹ̀ rálì yẹn ní agbára Ọlọ́run, láàárín rálì yẹn ká tó parí ẹ̀, Ọlọ́run máa ṣe ìyanu fún wa. Yorùbá nation máa jáde, ó máa dá dúró. Gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń gbọ́, tó ń ṣe bí ẹni pé wọ́n gbọ́, wọ́n á dìde, wọ́n á bá wa dá sí i. Ọ̀rọ̀ wa máa lójútùú. Ẹ má jẹ́ ká tẹ̀dí mọ́lẹ̀, ẹ má jẹ́ ká joyè janujanu lásán. Gbogbo àwa tá a pera wa ní jagunjagun, ẹ jáde lógúnlógún, ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ yìí mo tiẹ̀ kí yín, mo yìn yín. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń ẹjọ́ ọ̀gá, ẹjọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò tẹ́ wọn lọ́rùn. Bẹ́ẹ̀ ni, bí ò ṣe tẹ́ àwa lọ́rùn náà ni ò tẹ́ gbogbo ọmọ ọkọ lọ́rùn, gbogbo ẹ̀dá tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ Yorùbá ló ràn nínú iṣan ara ẹ̀ báyìí. Torí àwa kì í ṣe ẹranko, a kì í pààyàn pakúpa. Àwọn ló jẹ̀mí èèyàn jọ wọ́n lójú, wọ́n á dédé dí kíyàn mọ́lẹ̀ báyìí, wọ́n á gbọ́bẹ̀ lé lọ́rùn, wọ́n á yìn báyìí, wọ́n á tún máa ṣe àlá, wọ́n á yìnbọn fún yàn báyìí, wọ́n máa ṣe àlá àwákìwà ẹjọ́ ṣe ìjà ìsìn náà ni. Ṣé Ọlọ́run tẹ̀ ń sèlú ní kẹ́ ẹ máa pààyàn pakúpa? Àwa ò lè gbọ́ bẹ́ẹ̀ rí. Ṣùgbọ́n ìtẹ́ ẹ wá gbédé lọ́sàn-án gan yìí torí pé ẹ fẹ́ gbàlù, tẹ́lẹ̀ ẹ fẹ́ pàlórun. Ọlọ́run ò ní fún yín ṣe agbára Ọlọ́run máa dìde dúró tì wá, ó máa dúró tì wá báyìí bí akọni ẹlẹ́rù ni. Ìdá ọ̀dàlẹ̀ nìkan ṣoṣo ni ò ní mórí bọ́m̀bẹ̀. Ṣùgbọ́n gbogbo ìwọ tó o bá mọ̀ wípé ọmọ Yorùbá ni ẹ́, di ìjà yìí tinútinú tọkàntọkàn. Má dalẹ̀ ilẹ̀ Yorùbá, má joyè agbẹ́yìn bọ́bọ́ jẹ́, má jẹ́ kí àwọn èèyàn kan tiẹ̀ torí owó láti pé o fẹ́ bà tọmọ Yorùbá ẹgbẹ́ ẹ jẹ́. Tó o bá sì ń ṣe yẹn, jọ̀ọ́ má jẹ́ kí n tàn ẹ́ jẹ, òun fẹ̀mí ara ẹ ṣeré ni. Bẹ́ẹ̀ ni, ní agbára Ọlọ́run gbogbo wa orí wa ò ní bógun lọ. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà, jẹ́ ká bọ́ síta lógúnlógún, ká jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ká jẹ́ kó yé wọn pé Yorùbá nation no going back. Àní Yorùbá nation làwa fẹ́. Àwa ò fẹ́ gbogbo iná dandan tó ń béèrè lọ́wọ́ ara wọn kò kan àwa. Ṣùgbọ́n Yorùbá nation òun làwa fẹ́. Òun ni kán dẹ̀ fi lé wa lọ́wọ́ kankan. Ká gba nǹkan wa, ká dá dúró, ká ṣe nǹkan tó ń wà lásìkò tó ń wà. Àwọn wèrè kan ní bá dá dúró ebi máa pa àwọn, kí làwọn fẹ́ gbójúlé, mo ní wàhálà lẹ kóra yín sí. Àwọn ìlú kan wà tí ò tiẹ̀ kódà tí wọn ò tó da Ọ̀yọ́ state lásán tó lè jẹ́ country ni wọ́n ń ṣe ilé ayé wọn, ẹni wọn kára wọn, wọ́n dẹ̀ nílò gbèsè ayé wọn bọ́n ṣe fẹ́, tí ò dẹ̀ sí wàhálà, tí ò sí dààmú láàrin wọn, security wọn tight, wọ́n ń jẹ, wọ́n mu, wọ́n ṣe fẹ́. Táyìn bá lè bí apá yín tó kùn tẹ́ ẹ fẹ́ lẹ tọrọ, ṣùgbọ́n ṣe lè ní ìgbàgbọ́ wípé tí Yorùbá nation bá dúró, ayé tèmi dẹ̀rọ̀, ayé ìran mi dẹ̀rọ̀, tí mo dẹ̀ gbàgbọ́ pé bó ṣe máa rí nìyẹn. Gbogbo wa pátá báyìí lára máa tù wá, lára máa dẹ̀ wá nílẹ̀ Yorùbá, táà ní rí ìnira. Ẹ jẹ́ ká fi ìgbàgbọ́ ṣe, ẹ jẹ́ kí gbogbo wa dìde tó bá tásìkò rálì yẹn tó bá fún pé ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ má jẹ́ ká bẹ̀rù, a ò jà. Kì í ṣe pé a fẹ́ ba nǹkan kan jẹ́, gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kú tí ìjọba ṣe náà àwa la ní, àníìdí láti ba nǹkan kan jẹ́, àníìdí láti bẹ́ẹ̀ níbọ̀dì jà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká jáde lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀, ká pariwo síta ohun tá a fẹ́. Tẹ́nìkan bá dẹ̀ rẹ́dí pé òun fẹ́ bá wa jà, kò sí wàhálà, Ọlọ́run ò bínú sí pé ká defend ara wa. A lè defend ara wa, ìyẹn ò sínú bàbàrà. Ìwọ tó o bá dára ẹ lójú, tó o mọ̀ pé o dúró gírí, kò sí wàhálà, jáde síta. Ẹ má jẹ́ kẹ́nìkan ṣẹ̀rù bà wá. Gbogbo ayé ló ti gbọ́ ohun tá à ń fẹ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn rò wípé kán máa fi wá negotiate. Fẹ́lẹ́ kejì kò dẹ̀ lè ṣeé ṣe. Yorùbá ni wá, a ò bá Fúlàní ṣe mọ́. Nàìjíríà tẹ́lẹ̀ iṣẹ́ ọwọ́ èèyàn ni, kì í ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run. Kì í ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run. Orílẹ̀-èdè tiwa lọ́lọ́run dá wa sí, fúnra Ọlọ́run ló fìdí wa kalẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá, tó dẹ̀ fi gbogbo ohun àlùmọ́ọ́nì wa tá a máa jẹ, tá a máa tọkàn wọn fi máa balẹ̀, tá à ní gbégbé ayé ìnira, ó fi kẹ́ wa síbẹ̀. Ó fi àwọn Biafra sí orílẹ̀-èdè tiwọn, wọ́n ń gbédè ara wọn, wọ́n dẹ̀ bára wọn ṣe, wọ́n ń ṣe gbogbo, wọ́n fi wọ́n síbi tó tẹ́ wọn lọ́rùn, tó jẹ́ ìkíní fún wọn, oore tó yẹ wọ́n, Ọlọ́run ṣe fún wọn níbẹ̀. Wọ́n jókòó sáyé wọn. Àwọn Haúsá náà kẹ̀dẹ̀rẹ̀ àgbọ̀ Fúlàní tẹ́lẹ̀, ìgbẹ̀yìn ayé ni wọ́n dé. Ó fi wọ́n sí àyè tiwọn náà níbi tó yẹ wọ́n, kó tó wá di túláàsì túláńgá ní ìsìn tán wá níbì kan oko àṣálẹ̀ ibì kan lẹ̀ ọlọ́ra, kí ni tiwa pẹ̀lú ẹ̀? ṣàwàlà Ọlọ́run tá a pín bẹ́ẹ̀. Ibi aṣálẹ̀ tẹ́ẹ̀dẹ̀ wáyé náà, àwọn nǹkan tó tọ́ sí yín Ọlọ́run ṣe fún yín bẹ̀ pẹ̀lú ìrọ̀rùn tí ó le, ojú kòkòrò òun ló ń ṣe wọ́n, ìmọ̀tara ẹni nìkan. Ẹ wá ẹ̀yin òyìnbó tẹ́ ẹ wá kó wa jọ, tẹ́ ẹ dà wá pọ̀ nítorí bísínẹ́sì tiyín, tẹ́ ẹ wá ṣègbéyàwó òjijì fún wa, tẹ́ ẹ lọ́ wa lù mọ́ra wọn, tínú àjọsùnpọ̀ wá faná orí, tí gbogbo ẹ̀ wá ń di wàhálà nígbẹ̀yìn ayé yìí. Tẹ́ ẹ wá gbọ́ orúkọ tẹ́ pé Nàìjíríà, tẹ́ ẹ fún wa lórúkọ tí ò tẹ́ wa lọ́rùn.
Nàìjíríà ṣé orúkọ nìyẹn ọlọ́run má jà jíríyà ọlọ́run má jà jíríyà dẹ̀ láàjíríyà mọ́ amalgamation ti expire kó ní kálukú máa lọ́lẹ̀ ẹ̀yìn rọ̀ lẹ́yìn ìgbà. Nídìí èyí ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ ohun tèmi fẹ́ sọ fún yín ni pé gbogbo wa ẹ jẹ́ kí gbogbo wa ká lọ tún kàtẹ́ ká lọ tẹ́rù ara wa pa bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká lọ tún kàtẹ́ ká tẹ́rù ara wa pa rálì yẹn kókó ni ẹ má jẹ́ ká sá sẹ́yìn kí gbogbo wa dìde ká ṣe rálì ká jáde lọ́gbọ̀lọ́gbọ̀ ká ṣe mo mọ̀ pé lágbára Ọlọ́run nígbà tá a bá máa fi padà wọlé ohun tá à ń fi àtó wa lọ́wọ́ àdúrà wa gbàgbé òní tiwa mi ò ní wá yín tí ẹ̀yin náà ò ní wá mi tí o èmi náà ló lólùfẹ́ yín o tí mò ń fẹ́ yín fún retẹ́yìn náà ń fẹ́ mi fáyọ̀ tí ire ayọ̀ ìdùnnú ìgbéga àtàṣeyọrí kò ní tán nínú ilé yín kò ní tán nínú ilé mi láyé àti láéláé àmín o rere. Ẹ káàbọ̀ padà sórí ètò Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation. Ẹ ti rí bí mo ṣe ń display gbogbo ẹ̀ fún yẹn wá bá mi rajà àwọn fine jewelries àwọn jewelry tó mú yes gbogbo ẹ̀ ni mo ní aṣọ tó fine ó wà African food ó wà agbójẹ̀dí agbóman power tẹ máa fi tẹ máa kọ́nà bọ váàbù ó wà tẹ máa tẹ tọ́tù kọlẹ̀ tó ń gbà ó wà èyí tẹ bá ti fẹ́ ni èyí ṣáà ti pé Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation ojú òní tí yìí bí ní wáyé tì ẹ má gbàgbé láti bá wa pín ètò ilẹ̀ Yorùbá gbé gbogbo wa kò ní gbé ọ̀dàlẹ̀ ire o.